ولا حول ولا قوة إلا بالله بك رب العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. والله فاك هو بعد سليمان بان بيجينا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الآمال كلما نودي عجابا وقلب جلاله يمشي السحابا وكلم في النجوم موسى بلطفه ثم ألهمه خطابا ويا من رد يوسف بعد بعده وكان أبوه يمتح ملتهبا ويا من خص أحمد اصطفاه وأعطاه الرسالة والكتابة وأعطاه الرسالة والكتابة وكرمه وسماه حبيبا وأعتق من شفاعته الرقابا وكلفني المبين على عطائي منعت به وضاعفت الثواب منعت به وضاعفت الثواب جدي الشيخ كما للدين كل المرامي أنيه يا مولى المثابة أنيه يا مولى المثابة. Àmín. Àwọn bàbá wa bá lórin àtàgbègbè ẹ̀. Wọ́n ní ká papọ̀ ní wa pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Allahumma salli ala sayyidina Muhammadin
وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Àyàn Nabi Muhammad. Nabi sallallahu alayhi wa sallam. Àwa tí àwa báwọn bàbá lè sìn náà la wá lọ́dọ̀ yìí. Àwọn bàbá náà la sì tún bá. Ọlọ́run wá ń ṣe ní gbogbo ìgbà à ń fọdún yín dún ni. Alhamdulillah. Bàbá wa mọ́kàmọ́ ti ṣàdúà lákòjá kódà kò yẹ kí nǹkan kẹ́yìn ó tún wí nǹkan kan mọ́ torí ọmọ ṣe déédéé tí wọ́n ti ṣe náà ni gbogbo ń tá sì wí ìyá mi mẹ́ta là á ṣe lé àdúrà tí bàbá wa mọ́kàmọ́ ti ṣe fún bàbá wa àgbà ìbá ń kó wa bàbá tọ́lọ̀ ń kó gbogbo wa lé lọ́wọ́ tá a wá nígbà tiwọn Ọlọ́run àbẹ̀ọ́ jọ̀ọ́ jàre làwọn bàbá máa pè ọ́ wọn á ní Ọlọ́run jọ̀ọ́ jàre Ọlọ́run wá fi bàbá wa léwọ̀ Ọlọ́run lọ́wọ́ ọwọ́ rẹ̀ náà wọ́n kú wà tẹ́lẹ̀ dákun má kájú àánú rẹ̀ kù lára wọn má kájú àánú rẹ̀ kù lára wọn wọ́n jàrin wọn pẹ̀lú rẹ̀ ó dàrú wọ́n fi wọ́n lẹ̀ láì ní mójútó àdúrà nábì nìjẹ́ ọ̀sẹ̀ lára wọn ànábì a máa tọrọ pé ń bẹ́ẹ̀nú àwòrádù ànábì Muhammad àní Rabbi la takilni ila nafsi fa a'jiz wa ila an-nasi fa udih Ọlọ́run wọ́n dá mi dára mi o kí n má wàá súra mi yọ Ọlọ́run bá ti dá yẹn dára yẹn èèyàn kàgara bàbá Ọlọ́run má dá yín dára yín tọ̀rìfàtà àìní ní ká dijú ká là á àti tó kéré jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run mọ́pẹ́yìn lẹ́mọ̀ wọ́n wá dá yín dá ẹnì kankan òun náà ti mójú tó yín bọ̀ náà ní kọ́ mọ́ ṣe àmín mẹ́ta ọmọ ọgbọ́dọ̀ bá pèlé ìyá ẹ̀ kó sì sọdá ó bá jọ máa rí yọ ọmọ bí ìyá rẹ̀ ń ṣe ń ràn bí bàbá oníwàásí àgbáyé bá kó wa wá bí táwọn bàbá wa Àlàájì àgbà sì jòkó lẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà làwọn àgbàlagbà nínú ilé yìí táwa ò lè kà á bí wọ́n ṣe máa kà áhùn náà ọbẹ̀ lórí bàbá àgbà Mọ̀lánà bàbá wa àgbà àáfà àgbà nínú ìlú yìí radiyallahu ta'ala anhu Shehu Alimi làlùfáà tó àlùfáà Shehu Alimi làlùfáà tó àlùfáà ẹlẹ́kẹta Shehu Alimi làlùfáà tó àlùfáà gbogbo ohun tí ń tẹ̀lé bọ̀ Mọ̀lánà Sheikh Alim láwọn bàbá àwọn ìyá wa tí bàbá wa mọ́kàmọ́ tí wọ́n ti fẹnu kàn án bisimilahi kul huwa Allahu mẹ́ta bisimilahi Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. khasatan àwọn ìmọ̀ Ọlọ́run ní àlìjánà ni ojú wọn wà ní àlìjánà ni ojú wọn wà barkọ̀ láàánú rẹ̀ náà bismillahi kul huwa Allah Bismillahirrahmanirrahim. Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. bàbá wa Àlàájì àgbà tí wọ́n kó wa wá àwọn náà ń bẹ wájú Ọlọ́run
àwọn àfa àgbà tí wọ́n fi bímọ bàbá àwọn àfa àgbà wọ́n fi bímọ bàbá kọ́ra wọ́n júwe ibi tá àfa àgbà jòkó bí wọ́n bá wọlé wọ́n níbi táwọn àfa àgbà tí sàlùwà láwọn ni àwọn àfa àgbà jòkó wọ́n júwe rẹ̀ fún wa wọ́n sì ní bọ bàtà wọ bí wọ́n sì jẹ́ mọ́jọ́ ọ̀làjú kan ó ṣe ọ́ débi kọ́ ọ máa gbé bàtà wọlé wọ́n ní pé ọkáyè àmọ́ lè hùn yàn kọ̀sẹ́nìkan tí ó pè ọkáyè àmọ́ yóò hùn ọ́ ọ̀rọ̀ bá fẹ́ gbàgbéra yá tètè máa ní sọ̀rọ̀ wọn máa wọ̀ ọ́ náà ni àfa àgbà tó wá fi hàn bí hàn bàbá tí bàbá wá fi hàn gbogbo wa àwọn bàbá jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bàbá ń bẹ wájú rẹ̀ dákun bá bùkórè àwọn bàbá bá bùkórè àwọn àfa àgbà bárkọ̀ọ́lá àṣáájú ẹ̀dá gbogbo àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé wọn wa mufti ẹlẹ́ẹ̀kejì alápọ̀kági balùmọ́tà bàbá ń lè lá bàbá ń lè wá ó fi dérí bàbá tí wọ́n fi bẹ̀rẹ̀ wáàsí alẹ́ ní 50s bàbá oníwàásí àgbáyé tọ́já sí pé mo sọ fẹ́rẹ́ lórí kíní tá nínú ìwé pélébé tí bàbá ní ń kọ yìí discretion wọn là fi ń jòkó yà yìí ọlọ́run ní àlìjẹ́nà lójú bàbá wọ̀ oníwàásí àgbáyé ọlọ́run bá kórè wọn gbogbo wọn bẹ́ẹ̀ bàbá mufti ẹlẹ́ẹ̀kẹta lọ́nba ṣàánú bàbá wa alifa náà bàbá wa alájí àgbà lánàá lọ́nba ṣàánú wọn ọlọ́run wá wọlé àwájú bàbá wa àgbà tá à ń tí ń wí náà bàbá wa tò ní dàkún mọ́jì wọn dààmú a ní bàbá wa alájí àgbà tè ní pẹ̀lú ọlọ́run dàkún mọ́jì ó yin gẹ́ yóò bá tún yàtọ̀ jẹ́ ọmọ dá sí ni inna atayna. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Salli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Bí èso kan àti ìjẹni ọlọ́run tó ti dùn yín la bẹ́ẹ̀ bá ti dàgbà yóò ní ìdí ìsinmi àmọ́ ń gbọ́ ọlọ́run ọ̀wá fi yín lẹ̀ látàná ńkọ́ gbogbo ohun tẹ̀ àmọ́ ní anabi Muhammad ló sì wù khairukum man tala umruhu wa hasuna amadu ẹni ó dáa jù tó lájù lọ jù tó lóore jù nù yín òun lẹni ẹ̀mí rẹ̀ gùn àmọ́ gúngùn nìkan kọ́ wa hasuna amadu tíwà rẹ̀ tún dáa tọ́lọ́hún fàgbà tó àṣírí ẹlòmíì gbọ́ bá dàgbà lẹ́ẹ̀tọ́ mọ̀ pé àsọ́kànnú ni yóò wá máa jánu mọ́ gbogbo kálukú ntí ìmú tí ń bẹ lára rẹ̀ ń rí tẹ̀mọ́ra òun kò ní rí tẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí lẹ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ sí lẹ̀ ń kọ́ wa ń sùúrù sí ẹ sáwọ gbogbo ẹ kájú báyìí wáàsí tó sì dáa jù lèyí téèyàn fi wà á kọ́yàn izin àfààní izin nasa bí fi'lika la bí qawli fi ìwà rẹ̀ kọ́yàn fi ìwà rẹ̀ ṣe wáàsí fún yàn ìgbà míì ìgbà tí ọ̀rọ̀ ẹnu ọ̀bá ní wúlò ìwà là á fi ṣe náà lẹ́ fi ń ṣe fún wa yìí ìjókòó yìí náà wà sílẹ̀ fi ń ṣe fún wa torí sàímùtù tàkálí falẹ̀ àyàtì. sàímùtù tàkálí falẹ̀ àyàtì wọ́n máa ń yọ ọ́ṣ. tamani na láàbá alákàyà ṣe àmì. ọ̀kan ló wí bẹ́ẹ̀ nú àwọn àfáà tó ti ṣáájú ó ní gbogbo bùkátà ayé tẹ̀ ń kó lé mi lọ́rùn ó sú mi ẹni yòówù tó bá sẹ̀mí di ẹni ọlọ́run bá lọ lára tó sẹ̀mí di 100 ọdún láàbá alákàyà ṣe àmì kí lè ń bú mi sí ọyẹ ká yóò sùn. àmọ́ lọ́n ṣàánú wa lára yín bẹ́ẹ̀ sí ń dàgbà sílẹ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ sí èyí tẹ́ jòkó yìí náà ọlọ́run ó gbà sàárà yín. kọ̀sẹ́nì kankan tí ń bọ̀ wá bí tí ó gbóhùn gbé wá sí wáyà yín ilé wá sí náà ní bàbá wa dúpẹ́ ni
àwa dúpẹ́ pé ẹ ṣàdéhùn ẹ yé ẹ sípa ẹ sípẹ́. lọ́dún yìí kò sẹ́ni tọ́nà kan pé bàbá wà sí mọ́ní 25 òjò ló sùn yìí wọn náà lágbàlagbà ń léwò kó wò bí ṣe rí bàbá ó jẹ mọ́ wa dáadáa. bàbá mọ́kà máa ń sọ fún wa pé kánítà àwọn pé àwọn tí ń ká gara bá ní ó yẹ àṣàdéhùn náà ni a sì lọ ó tó ayakumula wọn náà fẹ̀mí sí pé àgùn tọdún yìí lè sùn excuse tó sì wọlé ni ẹ sì wá dìde nígbà míì èèyàn dàgbà àmọ́ téèyàn tí ń bábò ní gbà fún yàn téèyàn ń bábò ní orí ní ó fi rí àwọn ọmọ 80 90 tí wọ́n tún máa jí lásìkò tí wọ́n jí lóru kò gbà mọ́ ni. àwa dúpẹ́ pé ẹ ṣé bàbá lórúkọ àfáà mi bàbá wa Àlàjí àgbà lónìí bàbá lẹ ṣé wọ́n sì jòkó ní òjò náà àwa wá ń lọ kàn pé kẹ̀kàn tí wọ́n ṣe fátíà fún wa wọ́n sì ṣàdúrà náà tẹrùntẹrùn àmọ̀yí ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá kọ́ yẹn bá ṣàpọ́nlé fún ọ tó ní òní ìdì ẹ̀kan alábùkù wò kọ́ wò bí ó ṣe rí. bàbá àdúpẹ́ oore wá ń rélu oore lásìkò yín nígbà wa wọ́n wí wẹ́rẹ́lẹ̀ kan kálukú sì kọjá lẹ́nu ẹ̀ pé bàbá wa Dr. Murtada lẹ́sìn aláàjì ni wọ́n kèé wọ́n sọ́nárì dókítà fa dókítà téèyàn ti sẹ́gbà lábẹ́ yín lábẹ́ àsìkò tí ò sí ìgbà kan tẹ̀ fi ní nídìí ẹ wá tún fàyè lẹ̀ pé mọ̀ sáyé tiẹ̀ àní àwọn bàbá alágbá tí wọ́n bàbá mọ̀ sí báwọn bàbá ní máa dẹ̀la àní díẹ̀ nìkan lọ́wọ́ lára yín àwọn àbúlájẹ àgbàlá àfà tí wọ́n mọ̀ tọ́mọ wà lásìkò lílò tẹ́wàá rò pé hey sáfà rẹ̀ ọ̀yọ̀dá rẹ̀ báyìí àwọn ni wọ́n kọ́ mọ́ bí pé èéṣe kí ni wọ́n ti tún níkùn sósíọ́rí ni sósíọ́rí ni ó ṣe mírí lóje mọ̀ kí bàbá ṣe ṣe nù. adúpẹ́ pé inú àwọn àtẹ̀lé yín dókítọ̀ adúpẹ́ pọ́dún náà ni bàbá wa tọrọ ọmọ ẹ̀ tí ẹ̀ béèrè nǹkan kan wò ẹ́lẹ́ yọ̀dá fún bàbá ẹ dákun ẹ ṣe ṣe wù ọdún yìí náà lẹ́yọ̀dá ọmọ fún bàbá mufti ọdún yìí náà lẹ́yọ̀dá ọmọ fún bàbá wa Àlàjí àgbà méjèèjì náà fà wá Sheikh Abdulrazak alhamdulillah bàbá ẹ̀ ṣéwù. ọ̀yára púpọ̀ wọ́ torí ìdí èyí bàbá ọlọ́run ọba kí n ṣé bẹ́ẹ̀ sì ni àwọn àfáàtà náà wọ́n wí bẹ́ẹ̀ wàmánì àgáàtà báyìí sàlìmọ́lì úfà àgáàtà ulọ̀wù ìdá òkìfà àfáwọn Sheikh Abdulwahid ẹ̀fẹ̀rídì ní oko yìí mọ́ wọ̀n o àwọn wàlí ọlọ́run bẹ́ ń jòkó yìí àfáwọn Sheikh Abdulwahid ni wọ́n wà ń jòkó yìí Allah
àwọn àfáà wa nílẹ̀ yìí ohun wọn tí wọ́n fi kéènù mọ́ni àgáàtà àlìbá ìsàlìmọ̀lẹ̀ húfà ẹni ó bá daṣọ àṣírí tó dà ẹni tí ń dààmú tí ń dààbò tí ọmọ ibi tí ó gbọ́rọ̀ ara rẹ̀ gbà tó wá daṣọ àṣírí bò. àgáàtà wúlọ́wì ìdá òkìfà kò sẹ́ni tí èrí payà ń jọ payà bá dé ọlọ́run ó daṣọ bòun náà àpò owó kan ọ̀kadà mú ànábì dààmú ọ̀dààmú nínú ogun húdù ọ̀dààmú nínú ogun húdù bó ṣe tóun náà débi kó béèrè pé mata nasirullah nígbò lànà sí ọlọ́run ó dé ọlọ́run ní fọkànbalẹ̀ alá inna nasrallahi qarib ó dé tán yín sọ àwọn ọmọ màláíkà kalẹ̀ àmọ́ wọn ò wá jà o ẹ̀yin náà lẹ́ẹ̀mọ́ jà nǹkan yín kí wọ́n kàn máa jẹ́ ẹ̀rù ni. ọ̀dà bí ẹ̀sẹ̀ máa ń wí ni ọ̀dà tẹ̀ bí ẹ̀sẹ̀ máa ń wí ọ̀kan ni wà náà mi ń ṣàrà ìtìl olúwi. العاطف في البوز انت على تدوني ونانو inna min sharaiti al-uluwi nínú àwọn májẹ̀mú tí jẹ́yàn ọmọ ga sí àlàáfífà fi búùsẹ̀ alàlà àdúwì òun lẹ́ni tí ń kọlù yẹn tí ń tẹ̀yàn mọ́lẹ̀ tí ń gbà yẹn létí fọwọ́ kápá kọ́ tẹ̀ kọ́ yí ẹ̀ bọ́rọ̀ kọ́ wá kájú kù kọ́ wá sí. kálukọ́ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálukọ́ tọ́jú ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ bá ti wọ́ bọ̀ wá ìwọ méjì ọkọ̀ orí ìtúnṣe torí máa tọ́ bá asìlù máa tọ́ bá fáríhùn asìlù òkàbí fún wà máa zàká máa májídù òkàbí fún máa tọ́ bá fáríhùn asìlù òkàbí fún wà máa zàká máa májídù máa tọ́ bà fari on ẹ lè rí ẹtútù kan tí ó dùn tí ó rọrùn tá fi dáadáa perí rẹ̀ tọ́já sí pé ásìlù kàbíìtù ìpìlẹ̀ rẹ̀ dọ̀tí báwọn tó bí èèyàn bá ti tẹ̀yàn yín tó tẹ̀ lọ́hùn Ọlọ́run bá ń kájú kú yóò padà gbẹ̀san ó lè jẹ́ pé láàrin ọmọ kẹrin ni ó ti bẹ̀rẹ̀. Ọmọ zaka wà má zaka má mọ́júdù wú kàbíìsù ẹni gíga rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo olókè tẹ́ ń ṣe yẹ àmọ́ ìpìlẹ̀ gíga àwọn kàbíìsù ni má zaka kò ní gbábẹ̀ kalẹ̀ bí ń ṣe ń dùn bọ̀ wáyìí bí ń ṣe ń dùn tá à ń rí yìí ìpìlẹ̀ ń dànù ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ó ṣe wá da àwọn náà lẹ̀ wá ń kó yìí ìran kálukú lórúkọ àfáà mi lórúkọ Ansarul-Islam àdúpẹ́ o Ọlọ́run ọba àdúpẹ́ fún yín a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم ها أكرمكم الله يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن wọ́n bí Allahu Akbar yasaluhu في السماوات والأرض كل
wọ́n bí ọlọ́run pé wọ́n fi ṣàkóso ohun tí ń bẹ ń sánmà àtilẹ̀ ni wọ́n ń béèrè pé wọ́n ṣàánú láì ẹni gbogbo ògbà ni kúlà yawmi wà fi ṣàn ìtì ń bẹ ń sánmà ń pe ọlọ́run ìtì ń bẹ ń lẹ̀ ń pe ọlọ́run kúlà yawmi wà fi ṣàn gbogbo ògbà lọ́lọ́run ń ṣiṣẹ́ ẹnìkan àwọn kan wá jáde wọ́n ṣàánú láì là án ọ̀dà iṣẹ́ wo lọ́lọ́run ṣe lọ́wọ́ nísìnyí. bàbá wa lẹ́jẹ́ àgbà wọn kó ń gbà wà nílé kéwú wọn kó wa wọ́n ṣe tàmsílì àkàn àdàríyù ni wọ́n ń pè é àdàríyù gbogbo àwọn àfa àwa náà wọ́n làwọn ṣe àwa náà tún gbà dàríyù yìí wá àfa àtọ́ wa jẹ́ àfa kan nínú eré náà ìwọ́n ń bi dàríyù wá ń bi àfa yìí pé ọ̀dà tó bá ní gbogbo ògbà lọ́lọ́run ṣiṣẹ́ mọ́ṣánù láìlà àn iṣẹ́ wo lọ́lọ́run ṣe lọ́wọ́ nísìn ẹ wá máa wo làákàyè tí ń bẹ fáwọn àfa ẹni tí ń béèrè ó wà lérí stage dàrí yìí wà lérí stage àfa tí wọ́n ń dáhùn wà ní ìsàlẹ̀ wọ́n wá ní kí làfọ́ kálukú wá pomi jẹ pé kí làfọ́ wà á kọ́ lọ́hùn ń ṣe ní sẹ́ni pé wàhálà ti dé báwọn ọlọ́run mọ̀ jẹ́ àfa ọmọdé ó sì wí o àwọn tí wọ́n fẹ́ràn àwọn àfa ni ọlọ́run ó san yín lẹ́san rẹ̀. gbogbo àní ń ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀dà kí ni sí ọlọ́run nísìn àfa wa ni kò lè sórí èmi wọ́n ló ń béèrè lọ wà lérí stage yìí òun tó ń dáhùn wà ń sàlẹ̀ ẹni tí ń dáhùn ló yẹ kó wà ní ìwọ tó ń béèrè ó wà kọ́kọ́ sọ̀kalẹ̀ ná ó wà ní kí má nìyẹn ní í ṣe kò sí problem ó wá sọ̀kalẹ̀ àfa wa ó wà ní òkè tún béèrè rẹ béèrè Allahu Akbar ó wà ní dáhùn àní kí ni sọ́lọ́mù ń ṣe lọ́wọ́ nísìn ó ní sórí bó ṣe gbé ọ látòkè tọ́sọ̀ ọ kalẹ̀ tọ́ wá gbé òun láti ilẹ̀ sọ òun lòkè nítọ́lọ́mù ń ṣe lọ́wọ́ náà. gbogbo ìgbà lọ́lọ́run ń ṣiṣẹ́ nú ilé yìí gbogbo ìgbà lọ́lọ́run ń ṣiṣẹ́ nú ilé yìí ẹ sì fọkàn balẹ̀ yóò mì ní kò ní já. àsọ́ọ̀lẹ̀ ọlọ́run ni inna Allaha la yudi'u má dárò pé ní kíni Ìlọrin ìjọ òun nù má dárò nù lé rẹ kọ́ mọ̀ dá ohun bí ẹ kó wa ilé kéwú tẹ kó gbogbo wa sínú ẹni tẹ ní bàbá àmọ́ àgbò olídìí wa radallahu alladhina kafaru bi ghayzihim lam yanalu khayran wa kafa Allahu lil mu'minina al-qitala wa kana Allahu qawiyyan aziza bàbá mọ̀ kàmọ́ ni wọ́n wà ń bẹ́ ṣé pọ́gbọ̀n ṣẹ́jú wọn ní kálukú ọmọ lọlé àsìlọlé bùkátà bí àbí òbí yá. n tó le jù nú ọ̀rọ̀ ẹ̀ sì ṣe é n tó le jù nú ọ̀rọ̀ ìwọ náà má ṣe má ń bí ọ wà kí ló le jù nú ọ̀rọ̀ èmi ni mo wí ẹ ṣe mi rí láyé inú ilé yìí ẹ ṣe mi rí wọ́n wá ń wí níjọ́ tí bàbá wa kó wa lẹ́yìn wa tọrọ mọ́ wọ́n ní àwa náà sì máa bọ̀wọ̀ àwọn àfáà wa fà àwọn àfáà wa sáàyè kan ẹ̀yin náà kà fà gbogbo wa èmi mọ́ ṣe mi mọ́ kódà bí n bá ń bẹ́ ń kápá rẹ mọ́ ṣe èmi mọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ wẹ́rẹ́ anabi Muhammad wọ́n rìnrìn àjò kan ó wá jẹ́rìn alẹ́ kò fi má ṣe mi má ni o كل
kó o fi má ṣe mi má ni o tí mo wá rẹ̀ kó sì jẹ́ wá sí fèmí náà. máa fà kí mo bọ̀ kẹ́rì. Gbogbo nǹkan lọ ó sì wá kí Abdullahi ibùnú kọ̀tẹ́ ibùnú àbí Qatada ló gbà wá alẹ́ Ansari òun náà wá bó ṣe wá ó ní mo gbọ́ lẹ́nu bàbá mi ní àbí látọ̀dọ̀ bàbá rẹ̀ kọ́ọ̀là sírínámà Rasulillahi sallallahu alaihi wasallam arìnrìn kan pẹ̀lú oúnṣe ọlọ́run fi sáfàrí ń dá àtàlẹ́ ìlàtí lálẹ́ sí ni ìrìn òru ni bá ń ṣe gbogbo ẹ máa wo gbogbo aṣáájú rẹ òun ní ọ̀ṣáájú gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ńlẹ̀ yìí ẹ̀ dúró ni Ànábì ń lọ sẹ́ ọkìn tí ń ṣe mí ni pé bá a ṣe wàhálà yìí tá àti ìdébi à ń lọ yìí tá a bá la sinmi kẹ́ ẹ mọ̀ wàá sùn lọ ni tí a yọ̀ wàá rẹ̀ yìí fàmọ́ yóò kézù náà lè sọ̀lá bàbá wa sùn lọ ta ni ó jí wa ní àárọ̀ fún àwọn àṣùbà yẹ̀tẹ̀ alùhù. ngbẹ̀ẹ́nu wá pọ̀ lérí rẹ̀ gbà náà bí èsì ìsàjẹ́ àgbú tí ó ọlọ́run ti wọ́n rẹ̀ tẹ́lẹ̀ pé wábì máa ra màtí ìnàlá ìlín ọlọ́kùn tàfásán láǹfàdú anábìyà orí àgbà sàásùn náà ni ẹ̀jẹ̀ àsùn anábìwá ní fàdítájà ò gbogbo wọn wá fẹ̀gbẹ́ lélẹ̀ anábì wá ní bó láṣẹ wá dìde Bílálì bá nawọ́ pé èmi ò jí gbogbo kálù ta ló nawọ́ yìí èmi ò jí ta ni ó ànà fàmọ́nù yóò kézù náà ta ni ó wàá jí wọn ní ànà anábì bá dákẹ́ nígbà ó ti mẹ̀mú rẹ kóun fẹ́ ṣe bẹ́ẹ̀ kóun náà làdáni ó gbé eléke èmi náà lè kúkú kọ́kọ́ máa jí tẹ́lẹ̀ ẹ̀yẹn máa lọ sùn èmi ẹnu pé ó ní èmi ò jí wọn Ọlọ́run bá yọ sí ọ wá ní èmi ò sì ní sùn ọ wá fẹ̀yìn pásítà náà dà yìí lára ìlàtì yìí ọ wá fẹ̀yìn ti kíní ẹṣin rẹ̀ tí tó gùn pé lórí òró báyìí ní wa fàgálà bá ti wá iná o lórí ìdúró òun náà lórún dé. kọ̀ wá sẹ́ni tó jí fásitì ìkázà Rasulullahi sallallahu alayhi wa sallam laqad tala'ati shams nígbà anábì ó fi wá anábì lọ́wọ́ akọ́kọ́ jí àmọ́rùn ti yọ fàkọ́ọ̀lá anábì wá ní ya Bilal aina ma kulta nítorí wá wí ń kọ́ bó lórí sí. Bilal wani walladhi ba'athaka bil haqq ma ulqiyat alayya nawmatan mithlaha ìsúnrú oorun yìí rí láyé. Ó ti wá rí i pé ọkàn rẹ̀ bàjẹ́ náà bí wá ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Inna Allaha qabada arwahakum haythu sha'a hina sha'a wa raddaha hina sha'a. Ó lẹ́bi Ọlọ́run kan fẹ́ fi hàn ọ́ ni. Ọlọ́run ló dé ẹ̀mí yín òun ló gba ẹ̀mí yín gbà ó fẹ́ ó sì dá padà ń gbò ó fẹ́ ọkàn fẹ́ fi hàn ọ́ pé mọ̀ pé mi máa ń. sallallahu alaihi wasallam. ẹ ṣe mi rí. àṣemí náà lẹ́ fi kó gbogbo àwọn àfáàjọ lẹ́ bàbàrà kálukú ẹ lọ mọ̀kánà bá kó mọ̀kánà láàárọ̀ ó dòun di gàǹbarí bọ́ bá dìrọ̀lẹ́ rẹ̀ ẹ̀ ń bọ̀ wádọ̀ bàbá ó ti wà nù tàn náà nínú àwọn ẹ̀yìn ilẹ̀ pilẹ̀ yìí
ọlọ́run gbà bá dáná fún. Àmín. ẹ̀kú ètò òlu ẹ̀kú mójútó bí ìlú ó ṣe máa dá gbogbo àwọn bàbá ni wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ ìka yìí gbogbo àwọn bàbá Dáúdù ni wọ́n jòkó yìí bàbá Dáúdù fàgbà bàbá Dáúdù bẹ̀rẹ̀ gbogbo àwọn bàbá ẹ̀ jòkó ọjà máa ta haúlákà ẹ̀yin bàbá wa rẹ̀ ẹ̀yin àtọ́lọ́wọ̀ ò ní dàrú. Àmín. ẹ̀kú ètò òlu a sì bẹ ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ lọ́rin yóò máa dá sí ni. Àmín. èyí tọ́kàn wá ni tí wọ́n ń bẹ lọ́run fún wa tí wọ́n sì ń tẹnu mọ́ wọn dọ́wọ́ wa ajá lọ́mọ ìyá ìfẹ́ ọ̀rọ̀ yìí làámúrúkà ما للفتى بذخيرتي ولكن إخوان الصفاء الذخائر لعمرك ما للفتى بذخيرتي ولكن إخوان الشفاء الذخائر. a máa wí náà ni ṣebí yẹn tún wí lẹ́sìn ṣebí yẹn tún a máa wí náà ni Kùránù tá a kà níjọ́ tá a ti ìdáyé náà wọ́n tún kà títí yóò fi yé wa kárí. àfààní owó tẹ̀dá ní ọrọ̀ tí èèyàn kó jọ kò tó ní údàtò lè hárìbì kò tó ní nǹkan tó lè fi pèsè kalẹ̀ bí ìṣòro bá ń bọ̀ wá fà. ntọ́ bá bọ̀ kọ́ máa bọ̀ ntí ọba bọ̀ lókè kọ́ máa bọ̀ a ní ntá fi kojú rẹ̀ owó wà a ní ntá fi kojú rẹ̀ gbajúmọ̀ wà bẹ́ẹ̀ bá dá rìnrìn bí àbádé ọ̀dà jẹ ó ní má lò fàtà owó tẹ̀dá ní ọ̀rọ̀ téèyàn ní bí dàkà ìrì wàlákìnnà ìkìwánà sọ̀fà ìdàkà ìrù. إخوان الصفاء ولكن إخوان الصفاء البقاء. èyí téèyàn fi palẹ̀mọ́ de ogun dé palẹ̀mọ́ de wàhálà ní ọmọ ìyá tó bá tó pèrègede ẹ̀jẹ̀ a máa mójú kó fúnra wa bàbá yìí náà mánéèjì wa ní ẹ̀jẹ̀ a máa tọlọréètì ara wa bí a bá ti tẹra wa mọ́lẹ̀ gbójú ẹ̀jẹ̀ aládùúgbò kan lẹ́kọ̀ọ́. ká sì máa mọ̀ pé eléyìí wà lókè eléyìí wà lókè ó jura wọn lọ ó jura wọn lọ ó jura wọn lọ. Abubakar àti Sayyidina Umaru sọ̀rọ̀ Sayyidina Umaru wa Sayyidina Abubakar wa gbé ẹnu sí Sayyidina Umaru ó sọ̀rọ̀ kan sí tí ó dùn mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló regret pé tí mo sọ yìí kò ó wá ní ìrẹ́ Umaru wí bẹ́ẹ̀ padà fún mi ó ní láyé ẹ̀yìn ní wí fún ọ ìwọ tó ikú wọ ni lọ wà pẹ̀lú ànábì ìwọ tó ikú wọ ni gbá ìyìn ní wí fún ọ tó o bá wí fún ọ yín sì lọ́ọ́ fẹjọ́ rẹ sùn ọwọ́ agbọ́dọ̀ ń ṣe ọlọ́run lọ lọ́ọ́ fẹjọ́ Sayyidina Umaru ní sí ń lọ Umaru náà dé lẹ́yìn rẹ̀ ó ní nǹkan báyìí mo wí fún Umaru ló ń ṣe ọlọ́run bá ń sọ fún un kó wí padà fún mi Umaru náà bá dé ànábì níbo ló ṣe rí ó ní bó ṣe wíhùn náà ni bàbá kìíní tí ó tẹ́ mi lọ́rùn ni kó wí padà fún mi ó ní láéláé òun ò ní wí ànábì ní sọ fún un pé kọ́dí gàfàrà lọ́hùn ọ̀dà tó wíhùn náà ọlọ́run ti forí jì.
ikhwanu safai khairun min makasibi dunya ọmọ ìyá tó pèrègede pẹ̀lú yẹn tó ṣe pé ní ọkàn mi ọkàn ọ́ bí lè wá sí nǹkanra wa Ìlọrin kọ́ létí ra wọn ni mọ́díjú lẹ́kọ̀ọ́ ńlọrin bọ́ ọba yájú ilé agboolé yín ní ọ̀sọ̀kalẹ̀ sí kí ni òjé wàhálà èdè àmọ̀mọ́ lé yìí á fi fún yà yìí àmọ̀mọ́ yìí á fi fún yà yìí níjọ́ fìtínà bá ní wọn pé ní àkànkẹ́ ọgbàgbé pé gbogbo ọmọ tákànkẹ́ bí ilé ń bẹ̀ wọ́n gbogbo kí wọ́n wàá fẹsẹ̀ létọ̀ ọmọ ìyá tó pèrègede sí yàn zina ṣe wàlláhu la takhafu darakan àwọn ẹlẹ́sìn ní ọ́fíìsì àwà inú representative ti wà láti sásìláàmì wọ́n wà lérí ẹ̀sìn wa ma'unatun ala al-a'da uddatun fil bala bọ́ bá lọ́mọ ìyá dáadáa tẹ́ pèrègede tẹ́ ń sẹ́ra yín tẹ́ mójú kú tẹ́ ń jọ ń ṣe pọ̀ ó yọ́mọ jẹ́ uddatun fil bala bí ìbànújẹ́ bá dé yóò dúró tì ọ́ ọlọ́run gbogbo ẹni tọ́rẹ̀ pátá ọlọ́run mọ́sà fún wọn lálàáfíà kankan ò ní sí ọ gbáyé gbọ́rẹ́ ò ní sí ọmọ lò kankan ò ní sí ọmọ lò bẹ́ẹ̀ bá ń jà sí ìyọ̀ràn tí ìlú ìyá amúrúkà máa bá olùfẹ́ jẹ́ ìgbàsíwájú walakinna ikhwana safahi dakhairu kódà wa ma'unatun ala al-a'da yóò wá máa jẹ́ ìrànlọ́wọ́ lérí àwọn ọ̀tá ẹ̀dàkùn ẹ̀sìn mi kúlù dí ní màtí mahasud gbogbo ẹni ọba ti dá fún àwọn ọmọ kẹta ọlọ́mọ́sà ká ọ̀tá ní ìkó òfin mi bàbá ìfẹ́ gbọ́ yìí alájàgbà wọn ní ìdá àti làwọn fàdílù aláyà wà minnatun bàlá abu adar rahamanu anilẹ̀ àdìyà orin ní èjì náà sẹ́nu àwọn bàbá àwọn tẹ́ máa ń takò yẹn ni òyìn máa róore lára wọn ó lè wò pé ẹ̀dákun kí lẹ́ ń pẹ́lẹ́ lára rẹ̀ ségèlè tó ayẹ kó fi lé aṣọ òun nù òun tó wọ́n wà padà sílé pé ẹgbẹ́ rúgèlè ó mọ̀wọ̀ ó yẹ́lò mọ̀wọ̀ lébúlù ẹ̀jẹ̀ ń du kí n wá mú èyí tó ṣe déédéé rẹ̀ ó ṣe dáadáa bí ó sì. torí náà gbogbo àwa tá a jọmọ kéwú gbogbo àwa tá a jọmọ kéwú lábẹ́ àwọn àfà gbogbo tí wọ́n ń wí ọlọ́run ó jù ó ṣiṣẹ́ lára wa àpá àwọn àfà wa o wọ́n ní sẹ́ẹ̀rí o la yakunu al-alimu alima àfà kan ò lè jẹ́ àfà hatta takuna fi thalathu khisal àfi kẹ́ rí nǹkan mẹ́ta lára èèyàn kan ò lè jẹ́ èèyàn gidi àfi kẹ́ rí nǹkan mẹ́ta lára wọ́n wá ń wẹnu àfà pé kí ló fẹ́ kà ó wá ní an la yahtakiru man dunahu ẹni ọba kéré sí kọ́mọ́ fojú yẹpẹrẹ. Allahu Akbar. ẹni ọba kéré sí aláyàtà náà lè fojú yẹpẹrẹ nìkan ẹ jòkó látàárọ̀ fáá títí di ọ̀sán sí lágbájáde ẹ ṣe ṣẹ́hún bẹ́ẹ̀ bá sì tíyẹn bá já lágbá tíyẹn bá jẹ́ àfà bẹ́ẹ̀ bá jó yànjú àfi kọ́mọ́fọ̀ lẹ́tìyàn bàbá sálámù díẹ̀ nìkan lọ́wọ́ kọ́mọ́rí dókítà Mùtà ló díẹ̀ nìkan lọ́wọ́ kọ́mọ́rí kọ́dà bàbá bá lé òdi ẹnìkan lọ́wọ́ kọ́mọ́rí yín tó tọ́lọ̀ ọba fún òyìnjú tí yàn gbogbo ṣẹ́ tọ́lọ̀ ń bá fọ̀lẹ́ ti yàn gbogbo ṣẹ́ òyìnjú ni ò ní yọ. an la yahtakira man duna wọn náà mú tiẹ̀ fa kémi náà mú la yahtakira man duna èèyàn gbọ́dọ̀ fojú dẹni ó kéré sí i torí wali kulli shay'in kálukú ló ní tiẹ̀ bí kankan yín ṣe kéré tóun ó fún un ní tí ó fi ṣayé bẹ́yàn bá lọ rọ́lù yóò tàyàn Rabbuna alladhi a'ta kulla shay'in khalqahu thumma hada Al-Qur'an nípa Rabbuna olúwa wa a'ta kulla shay'in khalqahu gbogbo nǹkan ló fún ní ìdẹ́dà àti ìdí èèyàn rẹ̀ ó wá ní thumma hada ó wá sàmọ̀nà ẹ̀bí ó sì máa lò alla yahtakira
ó di ẹyọ ó di méní jẹ̀má. Hayyakumullah. wọ́n wá ní ẹlẹ́ẹ̀kejì wàá láàyè àsúdà máa ń fa òkàwú kò sì gbọ́dọ̀ kéétẹ́ ni ó wà lókè. no níta nílé ni pé mọ́tò tí túrò àwọn bàbá ń lò tí àwọn bàbá lórí ń lò òun náà fẹ́ rà kó tó dọ̀dún sí ń bọ̀ all means wọ́n sì mú ọ. ọ̀tẹ̀ rírì rà owó sábìsì ní ọ̀pá kú owó sábìsì. àwọn nǹkan wọ̀nyí ní ọmọ jẹ́ kẹ́mi wa àwọn tó yẹ ká máa gbọ́ ni tẹ́mi wọ́n fi máa ṣe ká máa tẹ̀lé báwọn àgbàwà wa ṣe tó jẹ́ tán fi láti bọ̀ tán. kí tiẹ̀ ní nasibul mari la yafutu ẹnìkan òkúkú sáré tayọ bí ọlọ́run bá kọ́ ọ́lẹ̀ fún. alẹ́ hasudu la yasudu. Allah ya hasuda man ẹ fi wọ́n lẹ̀ bí wọ́n gun mọ́tò dé wọ́n rìn ṣe kọjá abẹ kí n tiẹ̀ bàbá mọ́kà mọ́ ní eku mọ́tò rẹ̀. لا تذكر من دونك فلكل شيء مسيح. لا تذكر من دونك فلكل شيء مزية. ẹ jẹ́ àtọ̀nàrẹ́tì ara wa ọdún méjì ọlọ́run fún rẹ̀ gan ẹ̀rí ọlọ́run má jẹ́ ọjọ́ sùúlẹ̀ àdábì ọlọ́run má ṣe ní sùúlẹ̀ àdábì fún mi ní mo ṣe wí nǹkan má jẹ́ ọjà ìlójútì. ẹ̀yin ẹ wo àyà kan lèmi bóyá làákàyè tèmi tó kéré nípa ẹ wo bí tó ta kan ọlọ́run hùn dé ọlọ́run ní suratu Maryam kọ qalu takaza rahmanu waladan wa qalu takaza wa qalu takaza rahmanu waladan laqad ji'tum شيئا إدا تكاد السماوات يتفطرن أفاي أمو بني orí gbé lóhùn ní gbé rẹ̀. تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال ẹ wo bọ́lá òun ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ yìí ẹ wo síyáàkù ọ̀rọ̀ ni àfáà Sheikh Abdulwahid ẹ wo síyáàkù ọ̀rọ̀ wọ́n ń wí lẹ́nu wọn pé takaza rahmanu waladan pé ọlọ́run ọba àjọkẹ́ ayé ní bímọ. ha ọ̀rọ̀ tó mọ̀. laqad ji'tum shay'an idda ọ̀rọ̀ tó mọ̀ burú já ilẹ̀ mọ̀ mú wáyé. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni ọ̀fẹ́ lè mú sánmà lanu ọ̀fẹ́ lè mú sánmà kọ́ lanu kó sì wálẹ̀. Eri ilẹ̀ tẹ́ ẹ dúró ní náà eri ilẹ̀ tẹ́ ẹ dúró náà kó sì bú pẹ́ẹ́pẹ́ẹ́ kó fàya kó rù yín sínú ẹ̀. òkè ọ̀tàkìrù lìjìbálò hadan òkè tá a fi kan ilẹ̀ mọ́lẹ̀ ẹni tẹ́ wà lábẹ́rẹ́ ẹni afẹ́ lè bínú kókè ọ̀rọ̀ lù yín. ẹ wá wọn tọ́lọ̀ sọ̀rọ̀ anda olè rahamani wa torí pé ẹ lọ́ọ́ fi ọmọ tì sọ́lọ̀. àmọ́ ẹ wò ó tòun ti bó ṣe wíìmù náà tó bí ọlọ́run nù ọlọ́run tó wá ní wa rahmati wasi'at kulla shay. ìkẹ́ ìmí ọlọ́run wasi'at kulla shay ó so gbogbo nǹkan. bàbá ẹ mọ̀ tọ̀nà létí wa náà ni ẹ mọ̀ mánéjì wa náà ni tá a fi yè mọ́ yín lọ́wọ́.
ọlọ́run kó yé wa Àmín. ọlọ́run ó jẹ́ agbọ́ Àmín. ojú ẹ̀mí yín náà láti ti gbọ́ ojú ẹ̀mí yín náà lẹ́tù ṣe jàgínní mo dúpẹ́ àbí làákà ìjọmọ kéwù tèmi lèmi fi wọ̀rọ̀ wọn ni bí ẹni pé ọlọ́run ti bínú pin wàkọ́ọ́lù takaza rahman walada kẹ́ẹ̀sì máa sọ pé èmi ọlọ́run bímọ. ọ̀rọ̀ bù wo lẹ sọ sí wa. bàbá dàbí yín ni ọ̀rọ̀ ní gba kí sàmọ̀ là ó sì wó kílẹ̀ náà bú pẹ́ẹ́pẹ́ẹ́ kó gbé yín nì. òkè ní àlùmọ́ọ́nì ń bẹ lábẹ́ òkè kíní kan ní kókè náà fọ́ yángẹ́yángẹ́ akọ́ pẹ̀lú yín kẹ́ parẹ́. lè ra hàmá. ọ̀rọ̀ tẹ́ sọ sí yín nù lé múnà farama ṣe sùúrù. kéékèèké láwa kéékèèké wọn kí lu yọ sáwà dáadáa. Àmín. Àmín. Sabran wa ma sabruka illa billah. Sabran wa ma sabruka illa. Ọlọ́run tó bẹ́ẹ̀ fún anábì kọ́ mu ni. Isbir wa ma sabruka illa billah. Yóò bọ́ anábì náà. Wíwà tí gbogbo wa wá àdúrà náà la wá gbà. Kò sí ní tá a bá wá nípa àwa gbàdúrà lọ gbogbo dáadáa lọ́n sì ní ọmọ ṣẹlẹ̀ nígbà yìí Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ títẹ kò tí ẹ sẹ́ títẹ ọ̀kan mo fẹ́ pé ìwọ títẹ ọ̀kan ṣe sùúrù tí ẹ dé tán ta ní tí ọ̀kan déédéé bó bá ṣe mọ́ ni kò sì ní rí bákan náà fún wa tẹ́lẹ̀ yóò ju àwọn tàná náà jura wọn lọ ní àwa tòní náà anla yahasuda máa fà alákọ̀ọ́kọ́ ni anla yahatakira mandu ẹ̀wà rẹ̀lẹ̀ kẹta wala yakhuza minal ilmi tamanan anla yakhuza minal ilmi tamanan sórí déédéé ntọ́lọ̀ ń bá fún ọ̀hún déédéé ntọ́lọ̀ ń bá fún ọ̀hún tó fẹ́ fún ẹlòmíì ni kò lè sanwó ẹ̀ tán bí kálukú bá ṣe mọ ni ẹjẹ́ á mọ láìla àwọn bàbá àwọn bàbá ti ní àjòkó fún tàwa ń lè kéwú kájòkó fún èèyàn rí àwọn wọn wá tọwọ́ bà kò ní wọ́n háwó fáwọn ọmọ kéwú. kò sẹ́ni tí ọmọ alájà fàtà ìsání ọlọ́run mọ́jà alájà fàtà ìsání mọ́jọ́lọ́ rẹ̀ ó dàrú Albarka Foundation bẹ́ẹ̀ bá dénú ọgbà wa yunifásitì ni mo fẹ́ lè pé 60% 80 òun ló ṣe alájà fàtà ìsání tẹ wá rí tí máa jòkó lérí bẹ́ǹchì nípa tí ọmọ lọ tí ọmọ bọ̀ pẹ̀lú bàbá tí ò nígá alájìjàgúnmọ̀ tí ò nígá tí ò nígo tí ọmọ wá yí lára bàbá fún information bàbá Ìlọrin ni o it's yes àyífàtà ìsàn Ìlọrin ni o tí ọmọ lọ tí ọmọ bọ̀ tí ò nígá tí ò nígo yóò wá tilé rẹ̀ wá jẹ sàárì lọ́dọ̀ àwọn bàbá kò wọ́n ní kọ́ èmi òun àwọn bàbá ń lè wá àjọ jẹ sàárì níwájú àwọn bàbá rí ni tí ó wá níjọ́ tí ó wá promise kìíní yìí búlọ́ọ̀kù kan ló lóun ọkọ̀ ní yunifásitì kò sí lójú àwọn bàbá ò torí ẹ̀ sọ̀rọ̀ kọ́lá àwọn afáwà kan níjọ́ tó ní wọ́n ní búlọ́ọ̀kù kan ó ti lówó jù bẹ́ẹ̀ lọ wọ́n ní àdèdè ń tágbára rẹ̀ kánú lójú bàbá kò sí kankan wọn ò wí òkè ọmọ dọ́dọ̀ àwọn ọmọ ẹ wá wo ẹni tí ń gbégbá wá tí tọ́ tán sára bàbá wọ́n wá bẹ ọlọ́run náà fún jẹ́jẹ́jẹ́ ó fi wá di multi-billionaire nígbà tí wọ́n ń kọ pé ó ti tó ó ní ẹ̀fìn múlẹ̀ wọn ọ̀bẹ́nì kankan wá sàdéhùn àárín òun bàbá àtọlọ́run ní déédéé ìgbà tó bá tó òun lójú òun
gbogbo ẹni tá a bá wá tó ṣe dáadáa fún kí ó mọ yìí ẹ̀ innama nut'imukum liwajhi llahi la nuridu minkum jazaa wala bàbá ẹ kú ọdún bàbá ẹ kú ọdún àárín ẹ̀yin àtọlọ́hun kò ní dàrú yóò yàtọ̀ yóò mọ̀ dá sí ni tí a mọ̀ nù wà ní níjòkó ọmọ yín Alhaji wa Muhammad Mudi Bọ́láńtà ní wàásí alẹ́ ẹ dákun ẹjẹ́ àti ṣéwù tẹ̀lé tí a mọ̀ nù wa wallahu يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. igbákejì wọn ní Alhaji Abdullahi Àpálá lọ́dọ̀ wa lọ́hùn ọ̀ya ẹ súnmọ́ bàbá ẹ lọ rí ní àlùbáríkà náà ẹ dákun ẹ̀yà wọn fọ́tò ṣéhù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha. ولا حول ولا قوة إلا بالله. kò dáa kí n mọ̀ wí tí mo wí yìí bàbá ń bí ẹ fi wá sí bẹ́ẹ̀ ni kò síjọ́ tí wọn ò ní wà ń jòkó wọn ó sì dé sí wa ṣé wàá rí gbogbo ilé máa pé kọ̀ọ̀kan ni àáfàá wa Ra'isul Muallimin babalápálá ń dóni bàbá àgbàlagbà yóò gbé kùránù lọ́wọ́ ni kódà bá a sí lé Allahu ẹ dàpọ̀ ẹ sí bàbá àgbàlagbà ń dónu ẹ kú àgbàlagbà ṣé wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha. ولا حول ولا قوة. okùn bàbá ńlẹ̀ àbùdù làrúurì kan ní òjò wọn wà ń jòkó bàbá wà ń jòkó bàbá ńlẹ̀ àbùdù kí wọ́n jòkó lẹ́yìn mo fẹ́ kí bàbá ó ṣàdúrà fún wa ní ibi wọ́n bá wà ẹ máa bọ̀ ẹ dọ́kọ̀ ẹ ṣe ṣéwù ṣé wallahu ya'simuka la takhafu darakan wala takhsha wala. gbogbo ẹ̀yin jàmáà wa gẹ́gẹ́ bá a ṣe sọ ìfi yín hàn sí bàbá wọn ó sì ṣàdúrà fún wa ṣe wá rọ̀ wọn ìyá àlùbáríkà ni la ilaha illallah la ilaha illallah bẹ́ẹ̀ lórí muallimatu wa gbogbo yín ẹ dìde bẹ́ẹ̀ kí wọ́n fojú àlùbáríkà wò yín káwọn ọmọ yín ọmọ lálùbáríkà lọ sí ẹ̀dọ́kọ̀ ẹ ṣe wallahu la takhafu darakan wala hawla afa bismillah afa biwasida afa biwasida ẹ bá ń kó ẹ kọ́kọ́ kó náà lọ́dọ̀ bàbá náà má ti hàn kankan ẹ máa kó wádọ̀ mí yà yín mo wí. ọbẹ̀ kó yòókù. Allahu akbar. ẹ máa kó aṣara. عشرة حسن الشمائل طيب الأخلاق هل الأمير فإن رسولاته سبق الكرام بحكمته وخلاقه هل الأمير فإنه في كوننا
bàbá àfàwà kò gbàgbé rárá. Alájọ ọba àfà Abdulrasheed ìwílẹ̀ kan pé bàbá wa àfà àgbà náà fi àyè hàn bàbá Àlàjí àgbà àwọn àfà àgbà sì wà ń jòkó yìí kódà wọ́n jòkó ti bàbá ní tá à ń bá ti ń bọ̀ wá bí bàbá àmọ́ mọ́ sí gbá orí kan ni wọ́n ti jósè wọn láyà tẹjẹsà kò ṣe papọ̀ ẹ dákun ẹ ṣe ṣéwù wallahu ya'simuka minan nas. Bàbá ìmáàmù ní mọ̀ sí gbànú àwọn ìpìlẹ̀ gbogbo wa nù. Allahu akbar ya qaumana. Ọya dà á lọ bẹ́ẹ̀ torí àsìkò. يا قومنا حيوا الأمير الراقي ẹ̀yin èèyàn mi حيوا الأمير الراقي ẹ bá wa kí ọ̀làjú ọba tó lọ́n fi jí kí wa. Bàbá wo lè bá wọn yìí sọ̀rọ̀ ẹ̀sùn ń gbífọ́ wọn kò sí. Ẹ máa ń ṣe èbó tẹ́ bá lẹ́nìkan máa tu ní àwọn ìyá fi ń sọ lánìí. A fẹ́ kọ lẹ́tà kan sí ìlú sí ibì kan lérò ọ̀rọ̀ Ansarul-Islam Ọlọ́run gbọ́n tí mo wí àwa wá dọ̀ wọ́n jọ náà wọ́n ní kí sẹ́kẹ́tìrì yín ó rí mi Ọlọ́run yọ̀ọ̀da nǹkan kíkọ fún wa púpọ̀ àwọn ni wọ́n wá draft nǹkan tá Ansarul-Islam ìlú ọ̀gbọ́n náà. Wọ́n ní kọ́ ọmọ wà ń bẹ̀ ń jọ́nà ni. Hasan al-Shamayili tayyibal akhlaq. Hasan al-Shamayili yẹ tuntun ní ìdá kódà tayyibal akhlaq ìwà náà dá. Àfà yìí hayyul amira sẹ́mi rẹ̀ lájọ́ ń ṣiṣẹ́. Bọ́rọ̀ bá dé wọn ó fi kíma wọn ó fi treat ẹ̀ àfà gbogbo ó sì lọ èyàn fi dákẹ́ yanjú ọ̀rọ̀ ń gbà mí tí ó wà á dákẹ́ ní bá dákẹ́ báyìí yọ yanjú ọ̀rọ̀ hayyul amir làwọn onífàkàrù lè jámù gbogbo ohun tẹ̀yàn fi ṣe báàrí lọ́lọ́run kó tì yín àmẹ́ ẹ̀ ṣe bàbá sì pé bàbá kéwù náà fún wa pé àfùdálù lè fákàrí ńlá tafkhar àwọn bàbá ní èyí tó dáa jù ń fàárí tẹ̀yàn máa ṣe láyé lẹni tó ní fàárí tí ò ṣe. najimun Ọlọ́run ṣe yín ràwọ̀ tí ń sì ń tàn yàràyàrà fún gbogbo kálukú. Hiwa kulluhum min tayyibil a'raqi. Ẹ̀rọ̀gùn ọlá ẹjọ́gùn bàbàrà ló àpá àgbà ni. Mo ti lọ àfà àmọ́ nsọ. Bẹ́ẹ̀ bá sí ń lọ ní ọ̀wọ̀ méjèèjì lèyàn nídìí ọlá nídìí méjèèjì àtọwọ́ àtẹrù
fọ́lákùn dúó àfà yìí méjèèjì ni ẹni tí ó jẹ́ èèyàn ní ìdí bàbá àgbà mọ́kà mọ́ àtẹrù àtọwọ̀. bí ọba lọ́wọ́ nǹkan ṣe. ọwọ́ fẹ́n. bí ọba sì lẹ́rù la wèrè ọkọ̀ lù. méjèèjì ni ẹ lọ́kùnrin ẹsẹ̀ ṣe é wò. bẹ́ẹ̀ lómi ọ̀bá rí nǹkan ẹ̀rù kò ní sá ẹ̀rù ló ń sikí àbújálì kàtàlà àbújálì lọ́rùn. ọjẹ nìkan ló ń nu àwọn mùsùlùmí wọn wá kọ olóhùn ọ̀sán kí ló ṣe ó ń tọ̀ wọn wá fẹjọ́ sùn ànábì pé àbújálì jẹun lówó kọ̀sán ànábì wa ń tó kí wọn ní í ṣe yín tẹ̀lé náà ni àdíjà wa ń pè ha ìyàwó rẹ̀ ń pè ha má tẹ̀lé lọ́dọ̀ àbújálì ànábì ní tẹ̀lé ni bá ànábì ṣe yẹ lókèrè gbogbo àwọn èèyàn sì dúró tì ó ní má ti déyà yín ìsàn èèlò ni mo jẹ́ yín sì ń túgbà ní ìsìn sanwó náà ọ wa lọ tán wọ́n wá ní èyí ṣe mọ́mọ́ náà ló ń bẹ̀rù bá ó lè ẹ̀yin ò rí kìnìún lójú ẹ̀ ni. وكذا أدعياء لها في الإشراك ẹ mà ná ọlọ́run ò ní dọ́wọ́ yóò kẹsàlẹ̀ àpò lákùn dúró ń bẹ̀ ni ọwọ́ yín ò ní kẹsàlẹ̀ àpò.